kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Adédìbú kò kú o a sì ń rí baálẹ̀ Màlété ọ̀kan lára àwọn ìyàwó olóògbé Alhaji Lamidi Adédìbú ògbóǹtarìgì olóṣèlú nílùú Ìbàdàn Alájà Mọ̀dínàt Abọ́sẹ̀dé Adédìbú ti sọ pé Adédìbú ò kú o torí nígbàkúgbà tóun bá ti rí ọmọ òun tí òun bí lọ́jọ́ tí ọkọ òun jáde láyé lòun máa ń rántí baálẹ̀ Màlété ọ̀rọ̀ yìí jáde o nígbà tí Alájà Mọ̀dínà ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìrántí ọdún méjìdínlógún tí olóyè Lámídì Àríyìbí Adédìbú jáde láyé ojú ọkọ mi ni mo fi máa ń wo ọmọ àbígbẹ̀yìn mi o nítorí pé ọjọ́ tí ọkọ mi jáde láyé tí àwọn èèyàn ń sunkún lọ́wọ́ ni mo bí ọmọ náà Alájà Abọ́sẹ̀dé Adédìbú sọ pé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run o pé láti ìgbà tí ọkọ òun ti di olóògbé gbogbo àwọn ọmọ rẹ̀ nínú òṣèlú kò jẹ́ kí ojú ó ti òun ó ní gbogbo ìgbà tóun bá pè wọ́n ni wọ́n máa ń jẹ́ òun ní mẹ́sàn-án mẹ́wàá Alájà Abọ́sẹ̀dé ní ohun tí mo wá fẹ́ lásìkò yìí ni pé nínú ilé bàbá Adédìbú ni mo ti fẹ́ kí gómìnà jáde nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 nígbà tó ń ṣe wáàsí níbi ìjókòó náà Sheikh Taofeek Akeugba Gold sọ pàtàkì ìgbé ayé olóyè Lámídì Adédìbú Sheikh Akeugba Gold sọ pé bí àwọn olóṣèlú bá lè máa hùwà bíi ti Tadédìbú ìpínlẹ̀ Ọ̀yọ́ kò bá ti tẹ̀síwájú ju bó ṣe wà yìí lọ o Akeugba Gold ní olóyè Adédìbú lè jẹ́ èèyàn líle ṣùgbọ́n ènìyàn tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ni tí ó sì fẹ́ ìdàgbàsókè fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní àyíká rẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ Ìbàdàn onímọ̀ nípa ẹ̀sìn Ìsìláàmù náà jẹ́ kó di mímọ̀ pé gbogbo ipò tí òun dì mú lónìí wá láti ipasẹ̀ olóyè Adédìbú ó sì gbàdúrà pé kí Ọlọ́run dẹ ilẹ̀ fún olóògbé náà o kí Ọlọ́run kó dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn Sheikh Abdulganiyu agbọ́tọmọ kékeré tí àáfàá àgbà ilẹ̀ Ìbàdàn sojú fún níbi ètò náà ṣe àdúrà fún gbogbo àwọn ìyàwó àwọn ọmọ olóògbé àti gbogbo àwọn afẹ́nifẹ́re tí wọ́n wà níbi ètò náà lára àwọn èèyàn pàtàkì tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà ní Síjú Adé Adédìbú sẹ́nitọ̀ tẹ́lẹ̀ rí Kọ́lá Balógun àti Sàká Balógun o àwọn àmì ètò tó wà níbi ètò ọ̀hún ni olóyè Oyèlẹ́sọ̀ Azeem Gbọ́lárùmí tó fi mọ́ Alhaji Marafa ṣáájú ni àwọn olóṣèlú tí wọ́n tara bàbá Adédìbú dìde ti fi ẹsẹ̀ rin láti agbègbè Bódìjà títí tí wọ́n fi dé Mọ̀lété nílé olóògbé láti fi bu ọlá fún bàbá náà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká o bẹ́ẹ̀ ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.